pé kálukú. ọ̀sẹ̀ṣẹ̀ ajé òkè ọ̀la àwọn olùpẹ̀rí o. bí ikú bá jẹ́ dandan ipò wo la fẹ́ fi towó sí o. owó àyàn ń baṣọ ìtẹ́lẹ̀ àpótí jẹ́. baṣọ ìtẹ́lẹ̀ àpótí agbára ipò àtowó èwo ló ṣe pàtàkì o. ṣiṣẹ́ ń bẹ ló náwó ń bẹ níbòjì. ọmọ èèyàn náà ṣe báyìí láì ṣe ẹranko ìkúnlẹ̀ àbíamọ ó ga ọ. ẹ̀rí ọmọ èèyàn náà tẹ́lẹ̀ yìí láì sọmọ ẹranko ayé le o. ẹ̀wọ̀ ẹ mọ̀jà tanra wa bíyàn bá tọ́mọ ẹranko lẹ́ẹ̀gan báyìí a yóò bí ni iṣẹ́ yẹn ni iṣẹ́ ẹranko torí owó. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ lówó lẹ́yìn fọmọ ènìyàn dájọ́. ó sì dá mi lójú pé owó ẹ̀jẹ̀ náà ná kiri wọ́n bẹ̀rù Ọlọ́run ni wọ́n ti torí àti lówó wọ́n gbàgbé ọ̀run. Àbíkẹ́ ìwọ̀n ntágbára mi ká láti rà fún ọ gẹ́gẹ́ bí oúnjẹ ìwọ̀n rèé o. ẹ ṣe dáàdi ẹ wo mi fẹ́ kẹ́ rí mi bí aláìmoore ọmọ ráìsì àtẹwà yóò lè ju kóńgò kọ̀ọ̀kan lọ. tó o bá mọ tí ojú mi ń rí lọ́dọ̀ ìyá Kàbírù kí n tó lè gba ilé yìí ọmọ kan sì sọ. mo ti gbọ́ sá báwo dé ní school fees mo torí ẹ̀ wálé. ẹ̀rọ ayé mi báyìí wọ̀ náà tọ́ owó ti ní tóun ò bá sí ń lé kẹ́nìkọ̀ọ̀kan mọ̀ dámọ̀ràn kankan lẹ́yìn òun o. bíi ti báwo sá. kò mọ̀ sówó lọ́wọ́ mi báyìí Àbíkẹ́. mo dájú ǹjẹ́ mi wá ní báwọn ṣe exam ní báyìí. wúrà ọlá Àkànkẹ́ sórí ibi tó já mi sí sórí ibi tó já mi sí ó ṣe. ó ṣe o ó ṣe ó ṣe sórí tí orí bá kọ ẹrù tí apá bá kọ iṣẹ́ ṣíṣe àdúrà ló lè ṣe o àdúrà láàmú gbà o. dádì ṣàdúrà mo fẹ́ fi sanwó skul ni. so onígbàgbọ́ onígbàgbọ́ wọ́n ní gbogbo ohun tó dórí kodò àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe kó dára. Àbíkẹ́ ọdún wo ló fẹ́ ṣe lè dà àbí ọjọ́ mélòó ló fẹ́ fi jẹ ìwà kóńgò kan àti ráìsì kóńgò kan tán. wo Vikayo ó mọ̀ pé oúnjẹ kọ́ ni problem mi tó bá jẹ́ ordinary gàrí lásán mọ̀ ọ́n ohun pé mo wà òkè pẹ̀lú ẹ̀ a ní kí n ṣáà ti rówó school mi sùn kí n lè bá yín ṣe exam. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu owó iléèwé ò tí ì rí san owó handout ẹyọ kan báyìí ò rà jọ torí Ọlọ́run ṣógun láyé ni mo ní solution sí problem ẹ o ó better kó drop out. Vikayo kí n drop out. yes tí ẹ náà ni mò ń ṣe àánú ẹ ló ń ṣe mí òun tọrọ bí ìsọkúsọ ni ó better kó drop out kọjọ́ tó lọ. Àbíkẹ́ Vikayo kí ni mo fẹ́ dẹ lóhùn fún àbí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó ń bá mi sọ pé kí n drop out. ìwọ náà mọ̀ pé tiẹ̀ náà ni mò ń bẹ̀ sọ
torí tiẹ̀ náà ni wo ni ṣòro ara ẹ̀. báwo mo ṣe jẹ́ ṣòro ara mi. alásèmọ̀ ìpọ́njò ìka ló fi ń ṣe. Káyọ̀ àìdàgbà sí nǹkan tá a bá mọ̀ ọ̀dọ̀ mi ni ikùn wà mi ò lè yó kí n sọ pé bí ń pa mí náà. ìwọ náà mọ̀ pé tẹ́pọ̀ ti tẹ̀lé mi lọ sọ́dọ̀ àǹtí Clara tí mo sọ fún ẹ lọ́jọ́ yẹn o bá ti sanwó iléèwé ẹ̀ bá inú ìfọ̀kànbalẹ̀ inú ìrọ̀rùn ló bá wà ń sìn. ọ̀dọ̀ àǹtí Clara. Yes àǹtí Clara ni best option fún ẹ̀ ń sìn tó bá yẹ ká lọ sọ́dọ̀ àǹtí Clara wàá wo school ẹ̀sán wàá lè kúrò ní òṣì ìranù tó ń bá káàkiri. ẹ jẹ́ ń sáré fá apá bẹ́ẹ̀dì sẹ́ni lọ́wọ́ ẹ̀pẹ́ ìwà mí ìrọ̀lẹ́ àná ni nítòbìnrin yìí fi pariwo lé ní lórí àwọn èèyàn wọn bá ń bẹ̀ kó tún gbọ́dọ̀ mọ́ bá ní píparí àti wípé ìlẹ̀ akúgun ò lè jóye ilé bàbá rẹ̀ ìǹkù tuntun gé bóyá kí n sì farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tọ̀dọ̀ yín ìlẹ̀ akú ò lè jóye ilé bàbá rẹ̀. Bàbá Àbíkẹ́ mo wá ń gbọ́ yín sí òle. àbúrò mi kò lè ọ̀rọ̀ Àbíkẹ́ yìí náà ni. Àbíkẹ́ kí ló ṣe. kò sí ní tó ṣe lẹ́yìn ikú ìyá rẹ̀ tí gbogbo nǹkan sì ṣe bí yóò ṣe ṣeun mo wá pé Àbíkẹ́ bò ní kíláàsì rìn ní ìsín ó ní àfilá ìwé lòun wọ́n kà ó wọ́n ní àtọ̀ ìwé bò láṣẹ àṣẹ báyìí àṣàwò pé tọ̀ nígbà tí pé ìwé lòun wọ́n kà ó dà ẹja tara bọ̀ ẹja wo bá a ṣe lè ṣe àti wá tara bọ̀ ọ̀rọ̀ ìwé ní ìsìn àbúrò mi ipa pin o. Bàbá Àbíkẹ́ sẹ́yìn ò rí pé bọ́mọ ń ṣe níwèé ló ń fẹ́ kàńdà tó bá ilé kàwé ọ̀hún tọ́ka lákàyọrí kò sọ́mọ tí ó kàwé lákàyọrí tí ò ní gbọ̀n sí àtòsí ara bàbá nù ṣé mọ̀ pé gbogbo ìtì ń bẹ lára yín tọmọ ìbá ilé yọrí ẹ̀kọ́ ọ̀hún yóò gbọ́n gbogbo ìyá inú ni àmọ́ ipá tó wá pín ni kí n bẹ Elédùà òkè kó kun yín lọ́wọ́ ká sì rí ó bò ní. tó ibi tá a wà náà rí wọ́n ní àyàngbé ajá máa dùn àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ kájá ó tó gbẹ́ kí làá mọ̀ ọ́ jẹ kó tó di pé ó parí ẹ̀kọ́ náà bó la ṣe ṣe ìdí nù tí mo fi wá bọ́ o àbúrò mi bó ló ṣe ràn lọ́wọ́ mo mọ̀ nílò owó tọ́pọ̀ díẹ̀ kó lè yanjú ẹ̀kọ́ tá à ń wí àti pé ọ̀rọ̀ ọṣẹ́ tí mo bọ́ ọ sọ ń bò lọ bá a dé kémi náà ò tiẹ̀ lè kú òun à ń tọrọ káyì. Bàbá Àbíkẹ́ ṣe rí tọrọ olówó ẹ̀yin náà mọ ipò tìlú wà báyìí ó dàbí nǹkan tá a gbọ́dọ̀ wí kò kù ojú orí yín sì tó àmọ́ ti sẹ́hun pélébé báyìí ló kù kọ́ yanjú tọrọ rẹ̀ mi mo ti mẹ́nu sọ fún un sì ń bá mi ṣàdékù rẹ̀ bẹ́lẹ̀ ń já báyìí ló kù kódà tó bá jẹ́ pé ààyè tó fẹ́ sílẹ̀ ọba sílẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lọ́sẹ̀ tó kọjá ó wá ní títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tó bá yìí ti sí òun ó sì sọ fún mi ẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀. n ò lè rí nǹkan kan báyìí. ṣe rí towó òun ìlé lówó lọ́ọ́ kí n mọ̀ parọ́ fún yín ẹ̀ ṣe é mọ̀ pé bí mo bá ṣe yín lóore èmi náà ò ṣe dànù ni bọ́mọ bá ilé yọrí ìwé kò sáà nìkan orí kọ́ mọ́ kàn án lẹ̀ ojú orí yín tó iṣẹ́ sì rè kékeré ló kù báyìí tẹ́ fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀. mo ti wá kó burú. bọ́ bá sì ti tó bá ti dọ̀sẹ̀ tí ń bọ̀ bọ́rọ̀ ọ̀sẹ̀ bá ti bọ́ sí i ní ń pè yín ẹ jẹ́ ń sáré ṣe ẹ wò ẹ jẹ́ ń sáré yanjú ẹ̀ bọ́ bá ṣe rí ẹ̀yin náà ò lè rọ́wọ́ gun ọ̀kadà lọ. àǹtí ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì Àbíkẹ́ òun náà ti mẹ̀wàá ló ń jẹ àjẹsùn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. èmi kàn ń wù ẹ ni torí mo wò pé aláìmọ̀kan ni ẹ you're too naive. ìgbà tí èmi wà ní èjì ẹ tí mo wà nírú ẹ báyìí èmi lèmi ń ṣe fún àwọn òbí mi jẹ èmi ni mo ṣe fún wọn jẹ ṣó fẹ́ gbọ́ mi ò kí ń ṣe àtàpátá dìde ọmọ tẹrọfọ dìde gidi ni mí bẹ́ẹ̀ mo dẹ̀ ń ṣe runs mo fi ń tọ́jú àwọn òbí mi mo fi ń gbọ́ tẹbí mo fi ń gbọ́ tara so kí ni big deal tó wà nínú ẹ̀ àwọn big girls and big boys tó wà ní ọgbà yín ní school yín kí ló rò bí ibo ló rò bó ti ń rówó ṣó fipò ọmọ lówó ni gbogbo wọn ni. no ọmọ tálákà ló pọ̀ jù ní oníkálukú náà ń dọ́gbọ́n sí ni so kí ló ń ṣe wise up jọ. àǹtí mo fẹ́ kẹ́ bá mi já síbẹ̀ ṣe já wa náà sí kẹ́ fi ọ̀nà ìlú. Fíkè ó mọ̀ pé mi ò ní problem ìgbà tó ti sọ pé òun ti ṣe tó ń sìn torí ẹ̀ ò wọ̀ mọ́ no problem but
I'm not comfortable with your name. I mean, that's Abike. It's too local. Trina, orúkọ mi wo lo ń jẹ́ ná? Mo ń jẹ́ Yarimisa ma. What? Yarimisa. Oh, like bàbá Yarimisa. Ìkà làwọn parents ẹ o. Irú àwọn orúkọ wo ná fún ẹ? Gẹ́ ìfọ́ ni. Fiki, jọ èwo lè wo nínú bàbá Yarimisa àti Yarimisa? Jọ sexy name wo ló fẹ́ palẹ̀ fún? Ewatomi ńkọ́. Oh, Ewatomi. Yeah, that is nice. Yeah, Ewatomi ló máa jẹ́ níbí báyìí o. Àbíkẹ́ bàbá rí ẹ sáyẹn. Not here. Fiki, a máa fún ní aṣọ méjì kò fi protest máa lò fún runs náà. So, tó ọ̀nà bá dẹ̀ ti ń ṣiṣẹ́ tó ń rówó, a lè ra aṣọ fúnra rẹ̀. Kò ní máa wọ gbogbo àwọn ìkísà tó kù sí. Àkísà. Ṣé àkísà kọ́ ló wọ̀? Máa mú ẹ jáde, máa kọ́ ẹ bó ṣe ń dress. Ó mọ kan kan ṣe. Jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ lálẹ́, àbí? Ó bẹ̀rẹ̀ runs lálẹ́ sharp sharp. Ṣé o ready? Àìsàn. Orí bẹ́ẹ̀ kọ́ ni oògùn orí fífọ́ o. Àbí kẹran tí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Feeling so nice on my bed, sing for you, oh my God. Being with you overnight, oh my sexy baby, baby girl, oh my God. Hi guys. Stop. What's up? How are you? Not bad. You're not bad at all. You're looking good. You're looking good. You're big. How are you? Don't worry. Yes, what's your name? Oh, where are you? Oh, where will I leave you? This is lovely. Àbí irú àlá burúkú wọn wá rèé.
Hello. Sá, ṣé kò sí tẹ̀sùn? Ọkàn rẹ ló ń fà mí. Ọkàn mi ń fà yín. Ń bò lọ wà. School ni mo wà. Ṣé ó sì dá ọ lójú pé school lọ wà? Daddy, ẹ mọ̀ pé mi lè parọ́ fún yín náà. School ni mo wà. In fact, Fikayo wà lẹ́gbẹ̀ẹ́ mi tó sùn sí. Ṣé kí n jí kí n gbé fóònù fún? Dákun tó bá di lọ́la kó yọjú sí mi. Dákun. Kí wọ́n bá yín lé. Mo ti gbọ́ sà. Láburú ò ní ṣẹlẹ̀ sí ọ. Ayé rẹ ó dáa. Wọn ò ní fojú sunkún rẹ. Àmín, kẹ́ lọ sùn ní o, ṣe ti gbọ́. O ṣeun. Ọ̀dà ó dàárọ̀. Yes sir, ó dà sà. Orí mi má gbàbọ̀dé o. Ẹ̀dá mi má gbàbọ̀dé o. Báyé fún ọ má gbà o. Orí mi má gbàbọ̀dé o. Ilé Àbíkẹ́. Ilé. Owó skul tẹ́ni kí wọ́n gbàdá kí n lè tètè padà. Owó sùkúù kọ́ mà ni mo ní kó o wá gbà. Daddy, kí wàá lẹ́ni kí wọ́n ṣe ń lé? Tó Àbíkẹ́, àlá kan mo lá o. Àlá tí mo sì láyé ó bani lẹ́rù jọjọ. Daddy, ẹ̀mí ń pè é ẹ lálàá. Mo lá o. Báwo lẹ ṣe wá là? Mo lálàá pé olódì rẹ òkú pa á. Ọlọ́run má jẹ́. Ìní fojú sunkún ọmọ. Ìní faragbà àwẹ̀. Má torí owó kó rìnrìn kùnrin. Má torí pé òǹgbẹ ń gbẹ ọ́ lónìí kó wá mọmi kómi. Má torí àìlówó kó sọ pé ìwàkiwà lọ́nà. Sórí mi tí mò ń wò yìí. Mo mọ bí mo ṣe lè ṣẹ́bùrú ọ̀la. Àmọ́ wòmí n ò ní ṣe àtẹ́lẹwọ́ ẹni báyìí tàn mí jẹ. Wòmí sórí mi bàbá tó ń wò yìí mo mọ̀ tí lówó rí. Ọlọ́run ọba o. Àmọ́ lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ kú tán múra ọlá àkànkẹ́ ọmọ níyà Ọlọ́run kí ló dé tó ń ṣe mí báyìí ẹ sá ń gbé ọ̀ka torí ká lè rí ibi tí ṣé ká lè rọ́nà gbégbà. Mo gbé ọ títí mo tó kó òrókòdókò ìrókòtò àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gbogbo ohun tí a rò ó tún padà bá nǹkan tá a rò jẹ́. ayé mi ti bàjẹ́. bàbá bìkẹ́ mọ́ tọ́mọ ní kẹ́ ẹ ro bàbá bìkẹ́ ẹ jọ ọlọ́run ajé ń tó jà bàbá bìkẹ́ ẹ mọ́ ro ẹ mọ́ ro bàbá bìkẹ́ ẹ. ẹ gbà mí ẹ jẹ́ ju ọlọ́run àti bàbá bìkẹ́ ẹ gbà mí bàbá bìkẹ́.
tèmi bá mi. ẹ jẹ́ tù. Bàbá ló ṣe lè fún mi. Bàbá ló ṣe lè fún mi. Tèmi bá mi o. Láti ìgbà tí ìyá rẹ ti wá kú ni mo ti ń to ìrókòtò ọ̀rọ̀ rí mi báyìí. Mo wá ń bẹ ọ́ ni. Mo ń bẹ ọ́ ni. Ó wù wá kú wa. Ó kẹgbẹ́ ìtọ́wọ́ rẹ̀ ò bá tó má fi gọ̀gọ̀ fà á. Ẹ wo kí ẹ wò mí. Àbíkẹ́ rántí orin kan olórin kan ló kọ Káyọ̀dé ọmọ Fáṣọlá ọ̀run orí rẹ o ó ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o rántí ibi tí wọ́n ti bí ọ àti ilé tó ti jáde wá Àbíkẹ́ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. tó Olúwa ó ṣe o ta ni mí kí n mọ jẹ́ kí wọ́n fi pé n tó ṣe ọ̀dà gbogbo n tó ṣe dáadáa ni o. kí ló ń gbìyànjú láti sọ. Bíkáyọ̀ nǹkan tí mò ń jẹ́ láti sọ fún ẹ ni pé mi ò ní interest mọ́. o ò ní interest mọ́ àbí but o ní interest inú ìyá. but Bíkáyọ̀ o ò dẹ̀ try láti understand mi mo ní bí mo ṣe lálàá ìgẹ̀lẹ̀ ni dáàdi mi náà là. kí understand ẹ mi ò lè understand ẹ láyéláyé níwọ̀n tó yẹ pé àtijọ́ sọ àtijọ́ conclude ó wá lọlé onílàdé ẹ̀bẹ̀ sọ̀rọ̀ kan ṣé o mọ̀ wípé tán bá bí èèyàn máa ń tú ara ẹ̀ bí ni. Bíkáyọ̀ ẹ̀rù ẹ ti ń bà mí. kò lè kò sígbà tí má kò ní padà kú kò sígbà tó ní padà drop out. ṣẹlẹ̀ let's wait and see ṣẹlẹ̀ tó kò sí. Ọlọ́run ní jẹ́lẹ̀ dàbá kò sí wàhálà ẹnu ẹ̀ ló wà yẹn. rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o. rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. ìgbọ́n la lọ tá a múra látàrọ à ń lọ pàtí. ìwọ tí ẹ já rárá ni. ẹ wá tó mi sórí tí ojú bá farabalẹ̀ ó ti di dandan máa rí mú òun lọ sọ́yọ̀ òun kánjú Aláàfin ò lọ síbi kankan mẹ́ ó farabalẹ̀. ṣebí kò ṣáà ti rí owó ni wàá rí owó ẹ̀rọ àbáyé. meanwhile kankan máa kan lè rówó bẹ́ẹ̀ yẹn ṣówó máa fò mọ́ ni ọmọ wàá ṣe iṣẹ́ ṣó ti yẹ wàá ṣe iṣẹ́ ìgbà ló máa lè tó o bá ṣiṣẹ́ o ò lè fa owó múra bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ wàá rí owó gidi ṣó ti yẹ nǹkan tí mò ń sọ. mo ti gbọ́ táìmù là ń lọ. tílẹ̀ bá ti ṣú lànà. tílẹ̀ bá ti ṣú kẹ́ báwo la ṣe máa rí nǹkan tó máa gbé wa. babes you are too inquisitive I'm telling you. ṣé bí kò ti débi tó ń lọ ni anyways àwọn ọlọ́kadà tí wọ́n máa wá gbé yín wọ́n mọ call up time fọ́ọ̀rọ̀ ẹ̀ balẹ̀ kálẹ̀ mi ń tẹ̀lé yín lọ́nsìn màá ní kẹ́nìkan wá lẹ́mí ò tẹ̀lé yín àkàrà máa gbá owó máa tó débí. oṣooṣo ń di ló ṣẹlẹ̀ ìyàwó ni mo ti kó kẹ́míkà pọ̀ ọ̀dẹ̀ bẹ́ẹ̀ dé báyìí wọ́n wá ibi kan tọ̀ sí alẹ́ kí ló wà ń lẹ̀. ṣé tí ìdìbò ló fẹ́ ni àbí. ìyẹn wà òkè tí ìdìbò wà òkè ló ní pákéjì ẹ̀. thank you wa. sẹ́yìn kí ló dé ṣé o fa náà sí ni. thank you wa pọ̀ jù. jẹ́ kí n fún ẹ tún kékeré sáré ṣe lálẹ́ ká dẹ̀ gbé jù. ok ó dàgbò ò ní business láì ọgbọ́n kí ló ń ṣẹlẹ̀ ọmọ ẹlẹ̀ túgbè ló wà lọ́wọ́ ṣe ti ṣe tí ọ̀gá dẹ̀ lọ ṣe kí máa ṣe dáadáa náà kí ló ṣẹlẹ̀ ẹ̀ sí manage kí ni ó yá jẹ́ ká lọ kí n sáré fún ẹ̀ náà ok ó ṣe yá. Because of you, my girl, go insane, 1 in a million. Oh,
girl. I'm going insane, one in a million, girl. Hello, baby. Hi. Oh shit, can you price there? Excuse me. Just name your price, baby. Me on interest. We're checking for 50,000 now. Oh, okay. 100. Money me ò ṣe. Checking for any 200k. Money me ò ṣe. Kí ló ṣe? Ẹbí wọn o. Ẹbí àbá sọ̀rọ̀ náà. Aláìkọ̀rẹ́ ẹ̀ àdè tí ń bá sọ̀rọ̀ láti ẹ̀kọ́. Kí ló fọ kí wọ́n rí ẹ̀gàn sẹ̀? Ọ̀rẹ́ mi, kí ni problem gẹ̀ ṣí? Sórí mi ìbílẹ̀ mi dúró. Mo ti mọ̀ náà. Ṣé dandan náà mú yàn sórí ire ni? Gidi lèèyàn fi ń sórí ire ni. Gbogbo eré bí ìyá Jésù. Wọ́n rí ẹ̀gàn sẹ̀. I go die for your love, oh my lord, oh. Báwo lẹ ṣe rí sí? For your love, me I die, if you leave me I Okay, àti rí but àní ẹ̀ ń tarí lè yẹ. Òun la fẹ́. Ẹ máa bá sọ̀rọ̀. Nígbà tí èèyàn lóhùn ṣe, kí lè fẹ́ ká ṣe? Ṣé nǹkan nìkan ṣe ṣá? A ní kan ṣe, táwa ní kan ṣe àní wá bí ẹni tá a fẹ́ gangan rèé. Tí ẹ bá ní kan ṣe, ẹ máa mọ̀ ìfẹ́ ṣe ní ìlú bẹ́ẹ̀ ní kan ṣe. Àbí kí ló bá òun kí ni? Tí ẹ bá ní kan ṣe jẹ́jẹ́ rà, ẹ pàṣẹ lọ. Torí kò jẹ́jẹ́ sí ẹgbẹ́ ló jẹ́ ká fẹ́. Ẹ kó ṣì lọ́jọ́. ẹjọ please pákó ẹjọ ẹ jẹ́ káwọn kọ́sítọ́mù alálùbáríkà kí wọ́n wọlé kí wọ́n bá wa please take your leave. ẹ má kó bọ́ọ̀rọ̀ àjẹwọ́ ẹjọ́ torí Ọlọ́run. ẹ̀rí nǹkan tó ń gbé wá náà pángolo. Oh yeah, she baby me jawa JT. You know say me no be almost. Oh no be almost. Baby oh, you the Bàbá ẹgbẹ́ mi kí ló ṣe wọ́n? Mi ò kó tó ṣe wọ́n. Mi mọ. Kí ló ṣẹlẹ̀ ní? Bàbá ẹ̀ dákú ni. Bàbá ẹ̀ dákú ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wọ́n dákú ni. Wọ́n dákú. Bẹ́ẹ̀ ni. Lọ gbé mi wá. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Bàbá yìí ló dákú. Wọ́n dákú. A kàn ń jíjẹ́ lọ náà ni ìjàdédé lójijì la kàn rí pé wọ́n kàn ṣubú. Ṣé wọn ò dápé ni? Kò ń ṣe pé wọn ò dápé, wọ́n dápé. Ní nǹkan wọn bí wọ́n ṣe dákú ni màá. Wọ́n dápé o, wọn ò jẹun ni o. Wọn ò jẹun. Bẹ́ẹ̀ ni, oúnjẹ ni wọn ò jẹun. Bàbá. Ṣé kí ilé wọn lórí? Má yọ ní Bọ́ bàbá, kí ló ṣe yín gan-an tẹ́ ẹ fi jẹun? Èdè máa ń ríṣẹ́ tẹ̀ ń ṣe, ó yẹ kẹ́ máa kinú dáadáa kẹ́ tó wọṣẹ́ láàárọ̀. Ebi kọ́ ló gbé mi ṣubú. Kí ló wá gbé yín ṣubú? Ìrònú ló gbé mi ṣubú. Ìrònú? Bẹ́ẹ̀ ni. Kí lẹ wá rò tó yẹn? Ìrònú ọmọ kan ṣoṣo tí mo bí náà ni ọmọbìnrin mi kan ṣoṣo tí mo bí. Òun ni ìrònú pé tó yóò kàwé kò ní kàwé. Òun ló bẹ́ẹ̀ ni. Ìyá tó bí ọmọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn nǹkan, àmì ìyàwó yín. Kò sí mọ́. Ìyá ẹ̀pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́. Ṣé látìgbà tí ìyàwó yín dẹ̀ ti wá kú ẹ fẹ́ ìyàwó mi? Rárá, mi ò fóbìnrin mi mọ́. Ọmọ yìí nìkan náà ni ń gbọ́ pé ìwé ló wọ́n kà ni mo ní tó gbogbo ohun tí wọ́n bá gbà kémi náà fún un kó lè fi jẹ́ èèyàn. Ọkùnrin gidi ni yín o.
ká sọ pé ọkùnrin míì ni wọ́n á ti fẹ́ yàwó tó 20 wọ́n ṣe ń gbé kan lọ́ọ́ máa jù kán lẹ̀ àmọ́ tí yóò rí bẹ́ẹ̀ irú tí ń ṣọ̀wọ́n gan-an ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi ṣetán láti ràn yín lọ́wọ́ màá tún ran ọmọ tẹ́ bí yẹn náà màá ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni. ẹ ràn mí lọ́wọ́. pẹ̀lú gan-an. ẹ tún ràn ọmọ mi lọ́wọ́. inú mi ò dùn. agbára Ọlọ́run kà. ẹ ṣé mo dúpẹ́ o. kò tọ́pẹ́. ẹ̀yin náà ń rà láàánú. àmín o àmín. aláàánú ò ní wọ́n yín. àmín. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n gbé yín lọ jẹun ṣe gbọ́. Hello Fikayo. Hello Aunty Clara. Báwo ni trip ẹ lánàá? Ṣé yín máa tẹ introduce mi sí lánàá yẹn? Má yẹn yaṣu fún mi gan o. Ó transfer 50k sí àkáǹtì mi. Ìgbà tí mo tún bọ̀ láàrọ̀ ó fún mi ní 20k. Wow! I'm so happy for you. Ṣòtìrí nǹkan tí mo ń sọ bẹ́ẹ̀ yẹn. Irú àwọn èèyàn tó yẹ kí wọ́n máa bá rìn ní. Sure man. Ó mọ̀ kíyàn sọ̀rọ̀ èèyàn kò kí wọ́n dẹ́ rí bẹ́ẹ̀. Iye ọmọlúwàbí nìyẹn. Mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ náà àbí. Náà kí ló fẹ́ fowó yẹn ṣe o? Ṣé àwọn kó mo sanwó school mi lẹ́yìn pé kì í ṣe fàájì? No. Fikayo, nǹkan tí mo máa ń sọ fún yín lélẹ́yìí. Èèyàn kì í máa ń fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Irú owó yẹn ń sìn tó bá fi pamọ́ tó bá ṣetán ní school gbogbo àwọn owó tó bá ń rí máa kó sí bank tó bá ṣetán ní school kí ló fẹ́ ní pressure kó máa tètè ríṣẹ́? Tó bá ṣetán irú owó yẹn sìn tó fi store account ẹ̀ wá bank on it later tó bá ṣetán ìwọ náà mọ̀ pé láti ríṣẹ́ kò easy. Ok màmú ti gbọ́ ẹ ṣé gan. Jọ torí Ọlọ́run má náwó yẹn nínàkúnà lọ fi pamọ́ sàkáǹtẹ̀ tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ rí o. It's okay. All right, bye. Gbogbo fàájì. Hello daddy. Ẹ káàárọ̀ sà. Kí má bọ̀ nílé. Ṣé kò sí? Okay sir. Màá rí yín láìpẹ́, má worry. Yes sir. Take care of yín. Big sis. Ọ̀gá ṣe wà. Ojú yín dán. Ẹ bá àgbà tó ní. Check it. Wow. Best drink mini. Kí ló ṣẹlẹ̀? Ta ló ṣe birthday nínú yín? Kò sí. Let me sọ fún yín pé mo ṣe birthday náà. Kí ló wà fún? Just for appreciation. Yeah. Oh, ẹ jẹ́ má bínú mi. 100,000. Yeah. No, mo send owó sí mi. Big sis, ẹ wò, ẹ má bínú kó kéré. Yeah. It's just a token from me and my friend to show our appreciation fún gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wa. Ẹ ṣé gan, a dúpẹ́. You really surprised me to be sincere. Bẹ́ẹ̀ tí mi ò ka gbogbo nǹkan tí mo ń ṣe, mi ò ka kún. Èmi ò rí big deal kankan nínú ẹ̀. Àmọ́ iye àwọn ọmọ tó jẹ́ wípé wọn ní ìyàwó ní bàbá tí mò ń tọ́. So ẹ wò big sis, ẹ lè máa feel pé nǹkan tẹ́ ṣe fún wa ẹ nǹkan kékeré ni. No, it's a big something. I dey really count ẹ. A ṣe mú ọpẹ́ wa wá fún yín, ẹ ṣé gan, a dúpẹ́. Big sis, ẹ lè understand nǹkan tẹ́ ṣe láì wá. Ẹ wò mí tẹ̀ ń wo ẹ ṣáà mọ everything náà. Bàbá mi ò lówó kò sí anything. Background mi bí kan kọ́ṣẹ́ ẹ understand iṣẹ́ tí ń lọ gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ́yẹn bọ́ pẹ̀lú àtìlẹyìn yín mo dẹ̀ tó lọ sí school. Look at me, I'm living good. Mo dẹ̀ tó fowó ránṣẹ́ sílé. We really appreciate you, ma. Àtìlẹyìn Ọlọ́run ni kì í ṣe tèmi. Mo appreciate ẹ̀yin nìyẹn. Nǹkan tí mo kàn sọ fún yín ni wípé nǹkan tí òun bá jìyà fún èèyàn ní láti mọ̀ ọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ mọ̀ pé owó tí ẹ̀ ń rí kò easy láti come by. So ìgbà tẹ̀lé tí mo yín, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe. Ẹ fojú sí ìwé yín. Ẹ má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ ní school kò ṣe pé torí pé ẹ̀ ń rówó so kẹ̀ máa wá ṣùtì yín. Ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe o. Wọ́n ní téèyàn bá mọ ibi tó ń lọ, á ṣá mọ ibi tó ti ń bọ̀. Ọlọ́run á máa tẹ̀lé yín o. Ọlọ́run máa tẹ̀lé yín. Mo dey appreciate yín. Báwo lẹ ṣe mọ̀ pé bàbá sí ọ̀nì bẹ́sẹ̀ yín? Àmọ̀ náà. Ẹ ṣe.
kò sí inú mi ló dùn. inú yín dùn kẹ́. bẹ́ẹ̀ ni àwọn àgbà bọ̀ wọ́n ní orí ẹni ní gbáláwo réèkó ni. Daddy, kò yé mi o. sórí ibi tí mo ti lọ́ọ́ ṣiṣẹ́ lébìrà torí ọ̀rọ̀ rẹ̀ pé tó kó lè tó jẹ fún wa ibẹ̀ ní bá ń ṣiṣẹ́ yìí lóye tá à ń wí bá dé lọ́wọ́ à ń kọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ àfi gbí. Daddy, òyì kọ́ yín. òyì kọ́ mi ọ̀rọ̀ òyì lélẹ́yìn ni tí mo dákú. Ẹ dákú. Daddy, Ọlọ́run má jẹ́ kẹ́ kó bá mi ẹ tí ẹ wo tọ́jú orí yín. ilé kó bọ̀ ebi mo bára mi nù gbogbo wọn sá wọn ń ṣe kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ sọdá kò gbọ́dọ̀ já mọ́ a lọ́wọ́ wọn wá àwọn mi sí mi lórí pẹ̀pẹ̀pẹ̀ mo sáà jí sọ wá rí obìnrin tó wà níbi tá a ti ń ṣiṣẹ́ wọn ló bá dé nígbà tí ẹ mọ̀ pé ọkùnrin yìí ò lẹ́mìí tí ń ṣe èyí ṣe tẹ́ ẹ fún ẹ níṣẹ́ ṣe ni mo bá kó mo rí ni mo fún mo bá sọ fún gbogbo bí n ti ń bọ̀ gbogbo ohun tó ṣe mí ìgbésí ayé mi ṣe rí ló bá ní omi ni ò bọ́ lójú arábìnrin ló bá ní tọ́ ọ̀dà bàbá ẹ rí mi àti ọmọ tí ẹ sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹjọ́ wa rí mi. kájọ wá. ok mo ti gbọ́. ìdí nù tí mo fi wá yarí nítorí ibi tí ọlá oníkálukú wà kò sẹ́ni tó mọ̀ bá a sì rẹ́ni bálà ọ̀là ìyá. ṣé mi ọlọ́mọ ti gbàkóso. Bàbá ẹ kú jókòó. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣe ẹ rà. ẹ ṣeun ọjọ́ a máa rí yín bá o ò dúpẹ́ o. Ọlọ́run bá ló ní gbogbo ọpẹ́ mo sọ pé ọmọ yín tẹ sọ̀rọ̀ ẹ̀ fún mi lélẹ̀. bẹ́ẹ̀ni. Wow, how are you darling? Fine ma. You're a pretty girl o. Thank you ma. Kí lorúkọ ẹ? Àbíkẹ́ ni ma. Àbíkẹ́ Adé. Wow, olórúkọ ọ̀rẹ́ mi kan ni ẹ o. Mojísọ́lá Àbíkẹ́ Adé Ọláìyá. Àmọ́ òun ti dolóògbé ń sìn. Mo sọ pé ìwọ náà gentle bó náà ṣe gentle gbà tó wà láyé. That's very good. That's very good. Anyway, bàbá ẹ ti explain everything for me. Èló ni owó school ẹ náà? 75,000 naira ni ma. 75,000? Okay. Ṣé school ló ń gbé ni àbí off campus? Scott lọ́dọ̀ rẹ̀ mi kan nínú campus ni. Scott. Wow. And ṣé ìwọ fẹ́ máa gbé ní school ni àbí o fẹ́ lọ rent ilé ní off campus? Ohun mi kì í gbalẹ̀ sí off campus ni ma. Okay. Ṣé èló ni hostel ní off campus ni? 50,000 naira ní total package ma. 50,000. Okay, all right. Kò sí wàhálà. Èmi á fún ẹ ní 300,000. ṣé o wá pọ̀ jù? Bàbá kò pọ̀ rárá. Inú 300 ló ti máa sanwó school ẹ̀ which is 75. A sanwó accommodation ẹ̀ which is 50,000. Owó tó dẹ́kun a fi ra bí èmi ní fáànì o èmi ní small fridge àti mattress àti gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé o mo dúpẹ́ o. ayé má dọ̀bálẹ̀. mo fẹ́ mi ìmoore hàn ni. Ọlọ́run bá ló ní gbogbo ọpẹ́ ṣe gbọ́ Ọlọ́run ni kò tán síbẹ̀ o ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ báyìí èmi fẹ́ kí ẹ̀yin àti Àbíkẹ́ Adé kẹ́ lọ sílé kẹ́ lọ kó gbogbo ẹrù yín wá bíbá ọ̀dọ̀ mi bíbá lè máa gbé. ẹ ṣé gòmà. ebi làwọn gbé. ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo èmi nìkan mò ń dágbé inú ilé yìí o kò sẹ́nibọ́dì pẹ̀lú mi at least màá ríyàn máa bá ṣe nínú ilé. ẹ̀yin nìkan lẹ ń dágbé. mo ń dágbé ni àmọ́ ń dágbé ni. àwọn àkó wa báyìí. bẹ́ẹ̀ni. lóhùn ẹ̀rọ lánú o. bàbá ẹ má sunkún Àbíkẹ́ máa bá bàbá ẹ sọ̀rọ̀ mo ti máa sọ nǹkan yé sunkún ọ̀rọ̀ ẹkú kọ́ lélẹ̀. mo ti gbọ́
ojú ló rojú ṣàánú àbí mo parọ́ àbíkẹ́. mo ti gbọ́. Kí ló máa jẹ́ ń tiẹ̀ jàre? Ẹ rà láàánú o. Ẹni pè é ibi àti àjọwọ́ kitchen sí. Ẹ rà láàánú. Àwa ń bọ̀ àmì. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ṣé tẹ mọ̀ nǹkan tó ń bọ́dà mind mi báyìí? Wọ́n ọ̀rọ̀ test Mr. Akíngbadé yẹn ń fún mi problem. Ọ̀rẹ́ mi, ìwọ ni kọ́kọ́ gbogbo wa ni a dẹ̀ wá the right channel láti get mine. Ẹ wò èmi mọ èèyàn kan tó lè help wa but the only parent tí mo ní ni pé ẹ ní fẹ́ lọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi, mo má tiẹ̀ sọ ọlọ́tí bí ọ̀rọ̀ Tami tó yẹ pé ó máa kọ́ wa tó ń sọ máa sọ káàkiri inú campus pé òun ni tó bá jẹ́ tuntun àbí nǹkan ẹ̀wọ̀n ẹ̀yẹ ká sọ nǹkan mi. Báwo ni? Ọ̀rẹ́ mi báwo ni? Ṣé wàá okay? I'm good, I'm okay. You are not looking bad. Ibo ló dà? Mo lọ library mo fẹ́ lọ kàwé. Okay o. Take care of yourself. All right, no worries. I'll see you in the evening. Bye. Bye, baby. Yeah. Take care. All right, àtẹ̀yìn náà. Ẹ gbà mí o, ṣé àbí kíkọ́ ni mò ń tó ń lọ yẹn? Ìyá Jésù. Ọ̀rẹ́ mi ìmọ̀ kò notice jọ ta ló ní gbogbo combination tó wọ̀ ẹ̀. Ta ló fẹ́ ni òun náà ló ní. Ṣẹ́rí ó ti sanwó square ṣé self-con tó wà lókè yẹn òun ló gbà ó ti jẹ́ lọ. Wow, really? So àbíkẹ́ ti jẹ́ sókè owó ti dé gan nìyẹn o. Ẹ má fojú àná wò. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ó ti lè rí mágà kan tó ń fún lówó ẹ má wọrí Ọlọ́run máa ṣe tiwa náà ẹ jẹ́ ká máa lọ. Aṣọ lọ́jà ọjọ́ àbákúlà ṣọ́ọ̀ṣì gbé ọmọ ní kára o ọmọ ní kára o. Ẹnu mọ́tò ṣé èmi gbà iṣẹ́ rere? Ẹ wo èmi ò gbé yín wá sínú ilé láti wá máa ṣiṣẹ́ o mo gbé yín wá kẹ́ wá máa sinmi ni. Anyway mo ti serve oúnjẹ yín kẹ́ wá jẹun. Ọ̀dà kò burú ẹ jẹ́ ìyanjú ilé tí ń ṣe lọ́wọ́ ẹ̀. Mo ṣàlẹ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ kẹ́tọ́ wáyé. Ó yẹ náà. Tó ẹ̀rọ aláàánú ojú òní tì. Ẹ ṣàlẹ̀ kàtí mo ti ṣiṣẹ́ ṣáá. Ṣé ẹ lè jókòó kẹ́tì ẹ̀ sí? Ṣé o sí nǹkan? Kò sí nǹkan kan. Kí ló dé? Ó kàn wù mí kí n sùn sí nígbà lẹ́nu. Torí kí ni? Èyí ṣe tẹ́lẹ̀ sọ́nà yàrá yín. Yàrá mi yẹn gbóná ni. Ibi náà ti wá tutù. No, ó tutù dáadáa. Ẹ gbà mí ọ̀dà ń gbà náà ẹ jẹ́ kémi ó lọ sùn yàrá àgbàlejò. Àlejò ló máa ń sùn bẹ́ẹ̀. Yeah, guest room wa nìyẹn. Ìwọ ọ̀dẹ̀ kì í ṣàlejò ń bí báyìí onílé nìyẹn. Ọ̀dà ẹ jẹ́ kí n lọ sùn sitting room ńgbà náà. Sitting room bíi ti báwo? A kò máa ń jókòó síbẹ̀ ni kì í ṣe yàrá. Ó wù mí kí n sùn sí bíbá yìí sẹ́yìn. Ẹ dákun ẹ má kó bá mi ẹ dákun ẹ má kó bá mi ẹ dákun ẹ jèrè ọmọ yìí ẹ dákun ẹ má kó bá mi. Àkóbá? Ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun. Àkóbá bíi ti báwo? Kí ló ń ṣe ẹ gan-an? Mo fojú sọ, mo fi mú sọ, mo fi gbogbo ara sọ, ó mojú ò mọ́ra ni. Wọ́n èyí sọmọ ojú ni. Ìṣọmọ ojú, ok. Tí ò bá yí ẹ, èmi á break ẹ down fún ẹ. Ṣé orí mo fẹ́ kí èmi àti ẹ kájọ máa fẹ́ra wa. Kí ni ha? Ẹ má jà ṣe báwọn ẹ jèrè ọmọ yẹn ẹ ní fojú sunkún ọmọ ẹ má jà ṣe báwọn ẹ dákun ẹ ṣàánú ẹ ṣàánú. Kí n ṣàánú ẹ. A ní mo like ẹ, in fact mo love ẹ. Cha kí a lè léyìí. Tó
dúró kí ló ń ṣe náà kí tó ṣe òwélé torí kí ló rò pé mo ṣe mú ẹ wá lébi náà àbúrò pé gbogbo tí mò ń ṣe fún ẹ mò ń ṣe fún ẹ torí Ọlọ́run ni rárá mi ò rò yẹn rárá o torí kò lè wá jẹ́ ọkọ mi kò lè jẹ́ adé orí mi lèmi ṣe mú ẹ wá síbí báyìí yẹ adé orí yes adé orí mi àbúrò ọkọ mi báyìí. I'm a single lady and I'm ready to mingle. Wúrà ọlá kànkẹ́ mo bọ́ ha. Hello. Tọ́lá jẹ́ wọ́n rán lọ. Ẹ̀mí? Kò tí ẹ ní mímú ìṣá. Èyí ò bá wù kó jẹ́ bẹ́ẹ̀. Ìyá. Ṣe nǹkan tí mo fẹ́ rí. Bí máa ṣe pé wọn ò gbọ́ pa rẹ̀ náà rárá. Ẹ̀rù mà ní màá ń bà mí. Má jẹ́ kẹ́rù bá ẹ. Dádì, ṣé torí ọ̀rọ̀ tẹ́ ṣe wá pè mí nìyí? Àbí? Kí wá lè sì tẹ̀yìn fún wọn. Èsì rẹ̀, èmi ò rí nǹkan kan sọ fún un. Ń téèyàn ò bá ní jẹ, kì í fi irun mú un. Ọ̀rọ̀ ìyàwó kọ́ ló bá mi báyìí, Àbíkẹ́. Dádì, ilé ẹ máa fi irun mú ni o. Ẹ̀yin náà lẹ sọ pé madam ẹni wọn lọ́kọ. Ẹ̀yin náà dẹ̀ níyàwó, so mi ò rí reason tẹ́ ṣe lè fi irun mú. Ẹ máa fi lé irun mú ni o. Ò ní kí n fẹ́. Ẹ gbà mí. Ọmọ ní ń fẹ́. Èmi ò fẹ́ fẹ́yàwó léyà rẹ̀. Dádì, ṣé ẹ̀yin náà rí pé life wa ti change ni? Àbí ẹ fẹ́ kí mi àti yín ká padà sẹ́sẹ̀ àárọ̀? Ọlọ́mọ jẹ́. Tẹ́bà tí wá fẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀, abẹ́ta kẹfẹ́ wọn. Kí n fẹ́ wọn. Tó bá wí bẹ́ẹ̀. Tó bá jẹ́ ń tọ́ fẹ́ nù, ń bọ̀ fẹ́. Dádì, ẹ wò mo ní test rí ọ̀lẹ́ ìṣù, ẹ jẹ́ kí n tètè máa lọ. Tó ní dúró dé ìyá ni. Má padà wálé weekend ẹ sọ fún wọn pé màá padà. Ẹ sọ wọlé. Màá wọlé. Ọ̀ wálé. Bẹ́ẹ̀ni sá. Ò ní kí n fẹ́ wọn. Ẹ fẹ́ wọn dáàdì, ẹ tún bí mi, ẹ fẹ́ wọn. Àbíkẹ́ pẹ̀lẹ́ ṣé àbọ̀tán ti ń kọjá sọ́hún ni. Èmi ti ń lọ nìyẹn, mo fẹ́ sáré ṣe nǹkan school. Ẹ wá wò iṣẹ́ tèmi ọ̀rẹ́ iṣẹ́ àárín èmi àti ẹni o ṣọgbọ́ n bá ní ọba mi ra nǹkan jíjẹ bá kì í ṣe pé bí ń pa mí náà léyìí gbogbo ohun tí èèyàn jẹ pátá lẹ̀ fi ń tẹ́ mi lọ́rùn ṣọgbọ́ àmọ́ bọ́ bá ti dọ̀hún bá mi wá ṣàwáwù mi ṣọgbọ́ ṣàwáwù tí ń sọ ni pé kọ́ bá mi wá omi bí irú tiẹ̀ náà ni o. Ẹ wo mo ti gbọ́ yẹn jẹ́ tètè má lọ jàre. Ẹ wo jẹ́ kí n tètè máa lọ sà. Ẹ dání báwo ni ẹ tán bọ̀ lónìí kọ̀ yọ kankan ẹ máa lọ ìlú bọ́ọ̀sì gbòdò arúgbó tí wọn náà ṣogeri. Ṣé kò ṣe bọ̀bọ̀ yìí ni mo rí lójú àlá mi tí mo tún rí lálẹ́ ọjọ́ yẹn? And I'm very sure pé bọ̀bọ̀ yẹn evil ni bọ̀ kí ló wá ṣe ń lé wa? Mo ní láti sọ fún dádì. No, màá sọ fún dádì. Madam K, wàhálà ti wà. Wàhálà? Irú wàhálà wo ni? Ṣé ẹ rántí ọmọ tí mo sọ fún yín pé lájí lára gan yẹn? The last time ta lọ kó àwọn girls yẹn tí kò tẹ̀lé wa yẹn. Yes, tó sọ pé orí ẹ̀ ò gbà bọ̀dé. Good, ẹ rántí. Ẹ lè bílí pé bá ṣe ń gbọ́ yẹn pàdé ọmọ yẹn. Ẹ rí. Níbo lẹ ti rí? Ṣé ẹ̀yin náà rántí pé mo ní tí ajá ẹ̀ bá lo ogún ọdún láyé pé ẹran ògùn tèmi ni? Ibo lẹ ti wá rí náà? Ẹ rí pé orí ẹ̀ ti wá gbà bọ̀dé báyìí. Wọ́n rán sí à. In fact, inú ilé yín láti rí. Inú ilé ti kí bẹ́ẹ̀. Ta ló wá wá? Kí ló wá ṣe? Wẹ́ nígbà tá à ń bọ̀ aṣáàrí pẹ̀lú security wa bíi tí wọ́n tọ́jú ń sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ nípa pé bí wọ́n padà lọ school something like that. Ẹ jọ̀dọ̀. Báwo ni wọn náà ṣe rí? Kò fi bẹ́ẹ̀ gábàyà rí. Ó lómi lára díẹ̀. Kò dúdú. Kò pupa. Àbíkẹ́ nìyẹn. Àbíkẹ́ ni. Ó ti dá báyẹn a jẹ́ pé ibi tí a fẹ́ gbin òbí sí
òbí ti lálẹ́ ń bẹ̀ nìyẹn. ẹ wo àwọn yẹn tètè ń fúnra sí wa Àbíkẹ́ bá ṣe ń gbọ́n mọ time to time ní àwọn tí ń fúnra sí wa wọ́n ti fúnra sí wa. now nǹkan tẹ̀ ń wá lọ sí Ṣòkòtò ó ti wà lábẹ́ Ṣòkòtò yín nìyẹn so ẹ ní láti make use of that lady ni. ìfinú ẹnu ó ṣàkóbá fún ni o ẹni agbójú òkúlẹ̀ ò jẹ́ ní àgbà. nítorí yeye ọmọ ní gbọmọ ẹ̀yin dẹ̀ ní ìrùkẹ̀rẹ̀ tí ń gbọmọ Rúmìlà tèmi. ọ̀kárí ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀kárí. bàbá ṣe rí arákùnrin tó wà lé mi tí mo sọ pé mo fẹ́ lò fún nǹkan ètùtù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣó ti gbà láti fẹ́ ọ. bàbá kò tí ì gbà o. èèyàn léwu o kó yá àgbà ló tọ́ òun ló dáa jù àìgbá rẹ̀ ó léwu púpọ̀ torí wọ́n ló pinnu wípé gbogbo ọkọ tó o bá fẹ́ òun ni ká máa lò fún ó fẹ́ lówó jù láàrin gbogbo obìnrin nílẹ̀ adúláwọ̀. bàbá ìdí tí mo fi wá rí yín nìyẹn torí ètùtù olóṣù méjì gan-an mi ò tí ì rí. ìyẹn ọ̀nà kò yá wá kíákíá o kó mi má bàa tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu o kí porogodo má bàa jáde mọ́ ọ lọ́wọ́ o gbogbo ibi tó náwó dé kó má bàa tàràkà débẹ̀ o ibi tó wakọ̀ dé kó má bàa fẹsẹ̀ rìn débẹ̀ o. ṣé wàá rí ibi tí wàhálà wà gan-an ni wípé ọmọ bíbí inú bàbá yẹn gan ni mo fẹ́ lò fún ẹran ètùtù olóṣù méjì mi ò wá mọ̀ bóyá bàbá ní kí n kọ́kọ́ lò ní o àbí ọmọ. àwọn méjèèjì ni ó wúlò fún ojú. kálọ̀ méjèèjì. ó ti wúlò jù. bàbá ẹ ṣeun mo fẹ́ kásẹ̀ ńlẹ̀ ẹ ṣeun mo dúpẹ́. wọ́n fọ́ ní sinmi ó lè sọ fún mi Àbíkẹ́ ti kúrò nínú ilé. ó ti kúrò ẹ mọ the funniest thing níbẹ̀ ni pé self-con tó wà lókè ló ń gbé. really níbo ló ti rówó. mi ò mọ kò dẹ̀ léèyàn kan tó ń fẹ́. ó dẹ̀ ní ọmọdé yìí ò ṣe runs ó ṣú ọ̀ṣà. kò ṣe runs. ó gbàgbé ẹ̀ ìyẹn ò ń ṣe issue kò bá ṣe runs kò bá gbé Bentley jáde ìyálà ìyá ẹ̀ ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ ni o ìyá ẹ̀ ni mo jẹ́ lọ́jọ́kọjọ́. ó yẹ kó yẹ nà ìyá nà mother always gbàgbé bó ṣe ń lọ jèrè. big sis kí ló ń ṣe lẹ́yìn sí mo bó gan-an. ó lè má bro kára mọ́tà máa ń sọ nìyẹn gbàtẹ́ máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́wà tẹ́ máa fi jẹun àti sọ títí ẹyẹ máa náwó tán lẹ́ẹ̀kan ṣoṣo torí irú ọjọ́ báyìí ni o ò nìyẹn ń sìn ó broke ó lè má broke anyways bí a kò wá sọ́dọ̀ mi lálẹ́ káwọ́ nǹkan ṣe sí. thank you. ìwọ nǹkan kí ló ní lé ṣé ò ní wọn ò ní ṣe mí lálejò ni. kí lè fẹ́ jẹ lálẹ́ tiẹ̀ ti ṣọ́ọ̀nsì. ẹni ẹ fẹ́ rí mi iṣẹ́ kò sí. rárá kò sí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ni ṣe rí madam kì í ṣe pé mi náà fẹ́ràn yín o mo fẹ́ràn yín àmọ́ bí n ṣe gbé kalẹ̀ fún yín lèmi ò mọ̀ torí pé n ò fẹ́ kẹ́ ẹ rí bí ẹni pé owó yín ni mo fẹ́ àbọ̀ ni mo wá fẹ́ tẹ̀ bàtì. bàbá mi ò lè rò bẹ́ẹ̀ nítorí pé èmi mọ̀ pé owó kọ́ nífẹ̀ẹ́. tó ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín. why not ẹ béèrè. ẹ ṣé madam ṣe mọ̀ pé pẹ́ díẹ̀ tí èmi ò ti níyàwó mọ́ tíyàwó mi ò ti sí mọ́ mo wá ní kí n béèrè lọ́wọ́ yín pé ní ìsìn tó dàbí ẹni pé ìfẹ́ ẹnu yín mo fẹ́ ṣe é ṣe pé ẹ tún á gbé ọkùnrin míì lé lórí òde ní gẹ́gẹ́ bí ipò tọ́lọ́run wá tò yín sí ṣé é ṣe pé yóò wá dìgbà náà lẹ́ àmọ́ gbéraga sí mi torí bọ́lọ̀ ń ṣe bàṣírí yín. bàbá àkọ́kọ́ náà ṣé irú ọmọ tèmi jẹ́ ojú kan báyìí ni àdá tèmi máa ń ní èmi ò lè ní yín tán báyìí kí wọ́n á sọ pé mo fẹ́ lọ fẹ́ ọkùnrin míì láìláìláìláì kò possible ni èmi máa fẹ́ yín tán ni ìyẹn lákọ̀ọ́kọ́. ẹ̀ẹ̀kejì èmi ò lè ṣe gbéraga sí yín ẹ wá máa wò ṣẹ́ni gbogbo owó tèmi ní èmi àti lájọ ni èmi dẹ̀kọ́ ní obìnrin àkọ́kọ́ tó máa lówó jọkọ ṣé wàá ní ìtẹríba tẹ mẹ́lùbà yẹn màá ti ní ìtẹríba jù fún yín. bàbá èmi náà fẹ́ kí ẹ ṣe nǹkan fèmí náà ṣe rí bí ẹ ṣe máa ń lo ẹ fún mi yẹn
nífẹ̀ẹ́ sí mi fi gbogbo ara fẹ́ràn ẹ̀ rárá mo fẹ́ kí ẹ pè mí lórúkọ mo fẹ́ kí ẹ rí mi fín ẹ jẹ́ ká jọ ríra wa fín náà bàbá tá bá dẹ̀ ní ká kólẹ̀ ká ṣá ẹ jù mí lọ lọ́jọ́ orí gan-an ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ sọ ẹ pè mí lórúkọ. ẹ má bínú ẹ má bínú. bàbá mo ní kí wọ́n máa lo ẹ fún mi mọ́ ẹ mórúkọ mi náà ó yẹ ẹ pè mí lórúkọ. mi ò mọ bí n ṣe mú náà ni. ẹ jẹ́ mi gbọ́ kọ́mọ dalẹ̀. dàkú bọ́rọ̀ sẹ́nu gbígbà. kí ló dé tẹ́nu yóò gbà ẹni yóò gbà náà kí lórúkọ mi. kí n pè é ní àkóbó. ẹ tẹ pé tán ní oṣù ọkọ mi. ẹ dẹ̀ máa wọ nǹkan o. ṣé bó bá ṣe ń ṣe ìfẹ́ bá ṣe ń lo ìfẹ́ gbogbo ẹ̀ pátá ni màá kọ́ ẹ. kòfó n ó gba ẹ̀kọ́ o màá gbẹ̀kọ́ o. kó gbẹ̀kọ́ yẹn gan lèmi náà nífẹ̀ẹ́ sí. Hello Àbíkẹ́ mi. Hello daddy. bó o ní sálàáfíà ló wà. mo wà okay sir. àlàáfíà lèmi náà wà àlàáfíà mọ́ wà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. daddy ṣé ẹ tí ì sọ pé fẹ́ fẹ́ madam. ti pẹ́ wọ́n mọ̀ tí gbà fún à ń gbà tó jẹ́ pé n tó fẹ́ nù wọ́n ti gbà fún. daddy mo mọ̀ pé mi náà mo sọ bẹ́ẹ̀ bọ̀ àlá tí mo lámọ́jú ẹ̀ ní ó lágbára díẹ̀ o. òní. bẹ́ẹ̀ ni sà. ọ̀ èyí ti ṣe. ẹ wò ó daddy ẹ sọ pé ẹ fẹ́ wọn mọ́ ẹ sọ pé ẹ fẹ́ wọn mọ́ ifá mi fẹ́ ká gbénu lé yẹn mọ́ rárá. kí ló wá ń wí ṣebí wọ́n lọ náà ló ní kí n gbà fún ká mọ́ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ṣé ká wá padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ní ìsìn. ẹ wò ẹ jẹ́ ká kẹ́rù wa kúrò ń bẹ̀. a kò nù lè fún takutu lè kéde. àlá tí mo lámọ́jú ẹ̀ ní ó lágbára díẹ̀ o. ẹ gbà mí ìwọ ló sì sọ pé ká mọ́ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ là ń padà lọ rèé o. ọ̀dà mo ti gbọ́ Ọlọ́run kọ́ a ṣe. mo ti gbọ́ sir. yes sir. ó dà sir. yes sir. àmọ́ wàá ṣe nǹkan báyìí o ìwọ ló ní afẹ́ ìwọ ló tún sọ pé a mọ̀ fẹ́ mọ́. yàrá ẹ náà ni mò ń lọ. mo fẹ́ jáde ni. jáde lọ sí mi. inú ilé ìsú mi náà ni mo wá wò pé kí n nọjú jáde. báwo ni ilé ṣe máa sún ẹ níbi tèmi wà ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sìn ṣoré mi àti ẹ àjọ wọnúlé lọ ń sìn àjọ àṣírí ìfẹ́. ní òòrùn gangan yìí náà. òòrùn bíi ti báwo ó rí pé bíbá yìí tutù ni ṣọ́ra yàrá tí mò ń mú ẹ lọ yẹn ó ti tutù jù ó dàbí ni pé inú freezer ni wàá gbádùn ẹ ó tẹ̀ ní làágùn rárá. ẹ sáà ń kọ́ mi níṣẹ́ iṣẹ́. ṣé kò dáa ó yá jẹ́ mo lọ́wọ́ dáa.
Daddy mi ò gbé kó wọn báyìí. Daddy mi gbé kó yín. Pick your call. Àbíkẹ́. Kí ló ṣe? Jimmy, ṣé bí mo ti tún má tẹ̀lé mi? Mi ṣe ní má tẹ̀lé ẹ, mo rí pé wà worried bó ṣe kúrò ní school ẹ̀kọ́ náà. Mo wà worried. Ẹ̀yin náà ló jẹ́ kí n tẹ̀lé ẹ. O ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàá dúró, màá sáré lọ wo dáàdì nílé. Ìgbà mo fẹ́ dúró dìbà. O ò ní choice Jimmy, o máa dúró ni. Ok, mo pray kọ́ ló máa yẹ kankan ṣe dáadé ẹ̀. Àmì o ṣe. Ọlọ́run jẹ́ kárí kò ṣe dédé. Ilé wa nìyẹn lọ́kàn. All right, má pẹ́. O ṣe dẹ̀. Hello manager. Báwo dẹ̀ ní ọ́fíìsì? Oh, àwọn kan fẹ́ bá wa dòwò pọ̀. That's very good. Wọ́n gbé 150 million wá. Brilliant. Wọ́n fẹ́ rí mi. Ok, kò sí wàhálà. Sọ fún wọn wípé màá dé ọ́fíìsì in 30 minutes. All right dear, o ṣé gan-an. Àbíkẹ́, báwo ni dẹ̀? Báwo ni school? Mọ́mí ẹ̀jọ̀ dáàdì mi ń kọ́. Dáàdì ẹ̀ wà nílé. Ẹ ṣé mọ́. Ibo wà ní dáàdì mi wà? Fóònù dáàdì lélẹ́yìí. 20 missed calls. That means pé àtìgbà tí mo ti ń pe dáàdì ní fóònù wọn ti wà ń bí. Ibo wà ní dáàdì lè lọ tán ni mo fóònù wọn. Ṣé o ti rí wọn? Mọ́mí, mi ì rí dáàdì inú ilé. Dáàdì ò sí lékè. Irú ilé náà wà. Mi ì rí wọn, fóònù wọn ni mo dẹ̀ rí níbẹ̀ yẹn. And gbogbo missed calls tí mo rí lórí fóònù wọn, ó ṣòpọ̀ ti kúrò ń bẹ̀ láti bí 1 hour ago. And gbogbo missed calls mi ni mo bá lórí fóònù wọn, àwọn èèyàn mi náà tún ti pè wọ́n. Àbíkẹ́, kí ló dé tó ń ṣe báyìí? Nígbà tí wọ́n pè dáàdì ẹ̀ tó ń gbé fóònù, wáyé tó ṣe pè mí? Ṣebí ìyá ẹ̀ náà ni mo jẹ́, ó bá ti pè mí náà. Mọ́mí, ẹ wo, ibo ń dáàdì mi wà o. Ibo ló lè lọ yẹn náà? Bóyá wọ́n dẹ̀ sáré jáde lọ ra nǹkan. Bọ̀ mọ́mí, dáàdì ò lè kúrò nílé láì sọ fún yín náà. Bí ọkàn ní kàn wọ́n sáré ra nǹkan nítòsí náà ni. Bóyá wọ́n dẹ̀ gbàgbé jáde, àbí? Mọ́mí, báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Dáàdì ò lè bọ́ta nílé láì sọ bí tó ń lọ fún yín náà. Mo ń bọ̀. Àbíkẹ́ tó náà ní pẹ̀lú ti dá mi dúró látara báyìí. Jẹ́ kí n pè é aago ẹ̀. Báwo ni? Ṣé o ti rí dáàdì? O rí wọn? Wo mo ti ní kó dúró, mi ṣáà ní kó tẹ̀lé mi. Wo fi mí sílẹ̀ jàre. Àbíkẹ́. Ọ̀rọ̀ tí òkè tí bàbá lè sọ. Ilẹ̀ gbọ́. Ó yá, máa wò bọ̀ bí àgùntàn kí gbogbo iyì ẹ parẹ́. Máa wò sùn. Àbíkẹ́. Dádì ẹ̀ kọ́. Dádì ẹ̀ ni.
bí mo ṣe gbọ́ gbogbo ẹ̀ nìyẹn. nǹkan kan tí ò yé mi ni wípé kí ni ìdí ẹ̀ gan-an tó fi tẹ̀lé kúrò ní school. boyfriend ẹ ló jẹ́. arasa mo ti bá a sọ̀rọ̀ ìfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò gbà mo rí pé ó wà worried nípa dáàdì ẹ̀ ló jẹ́ kí n tẹ̀lé. so o ti mọlé wọn báyìí. ìgbà tí mo tẹ̀lé dé stage kan ó náwó White House kan sí mi pé ilé àwọn nìyẹn. Okay. If that should be the case, jẹ́ kí n pe àwọn boys kí wọ́n tẹ̀lé ẹ lọ. Sergeant. ọ̀kàrẹ̀ gbogbo ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kú sí àbámọ́dá kì í dá tiẹ̀ kó má ṣe ẹran bá ti wà nílẹ̀ báwọn tuntun ti sọ. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe lu ọkọ mi tán ni mánéjà pè mí láti ọ́fíìsì bí àwọn kan fẹ́ gbowó bàǹtìbàǹtì kan fún mi. àwọn agbèjì gbére kọ́ ló kún lágbèrè wa kò tí gbére kọ́ lọ́sà ni agbèrè wa kọ ohun ire rẹ̀ ni agbé wa ká ọmọdé wọn. kí n kọ́kọ́ lọ gba owó yẹn ni àbí ká kọ́kọ́ lọ lọ́jú ẹran ètùtù. ìwọ ló lówó rẹ wọn ò lè gbé lọ bí kankan ọjọ́ ńlá ló tó yàn kó sí. wọ́n máa dúró dè mí. ọ̀la náà wọ́n dúró dè ọ̀pẹ ọmọ máa ká ṣètùtù pọ̀ lọ́nà rẹ. mo ti gbọ́ ó yẹ bàbá ẹ̀yin ṣáà máa tètè máa bọ̀ ẹ máa bọ̀. obìnrin bí ọkùnrin lélẹ́yìí. Tani ni o? Ta ló wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀ tí o lè sọ̀rọ̀ òkè tí a ń sọ̀rọ̀ gẹ̀dẹ̀gbẹ̀? Akólẹ̀ kọ́ ni. Akólẹ̀. Ṣé àwọn madam. Bẹ́ẹ̀ni, àwọn madam tó nílé nǹkan. Madam wọ́n wà nọ́lé wọ́n rí láàṣẹ. tàbí rí la ó yá wàá mú wa lọ́dọ̀ wọn. ẹ kú dúró. ẹ dúró mbẹ ta lẹ́yìn. nínú ilé òdúdè mi láàrin iṣẹ́ ìmọ̀ olóko ẹ̀wẹ̀ odù ni wọ́n yìí ṣe àmọ̀ fọlọ́kọ. odù lára wọn wọ́n sì wọlé lójijì láyà méjì àpá. a ní kílẹ̀ wá ṣe ń bí. 3319 ọkọ̀ tó kán lù mí jò ní kí ni ṣe ń rí níbi tí n ṣẹ̀ṣẹ̀ wá. bàbá ṣó yẹ kánṣẹ́ sọ fún pọ́lọ́pàá ló dúró yìí ní tó ń bá bí ní kẹ́ dáhùn kí n tó fìbọn fọ ẹni kókó sẹ́dánù. àmọ́rú yín ẹ̀gún jẹ kí ni tẹ́ ẹ fẹ́ báyìí ilé bí èmi ṣẹ̀ṣẹ̀ wá bí kò sí tó lè dá mi dúró láti máa wọlé bí. ẹ̀yin guys no problem ó ti yé mi bàbá ẹ jẹ́ àjọ wọlé. ṣe ó ní ẹ máa tẹ̀lé mi lọ. Move this thing, my friend. Stay with him. Follow. Go inside. Yeah, hello. Gba wo ló pé party yẹn náà? Aha, okay. Kọ́lọ̀ wo náà pè? Oh, okay. Aṣọ 150,000 yẹn náà ṣe ni. Madam, you're under arrest. Arrest? For what? Kí ni mo ṣe? Ẹ má pretend fún wa. Torí bàbá tẹjọ ń commit gbogbo atrocity tó jẹ́ babaláwo yín. Ó ti confess fún wa. Ó dẹ̀ wà no premises. Ọlọ́pàá ti sọ̀rọ̀ àyín, so kẹ̀bà mọ̀ wá tẹ̀ máa wò. Madam,
o better kẹ́ cooperate pẹ̀lú wa okay let's go. Move it, let's go. So ọ̀daràn gidi lẹ́yìn pípù yìí. Shrine tó lè wà nù compound. Ó yá bàbá ẹ gbàgbà ọwọ́ wọn sílẹ̀. bí ẹni bá dán wo ìwo rẹ̀ ọ lọ. Kí lẹ mí. Ṣé eré lẹ rò pé àwa ṣe ń bí ni? Àbẹ́ rí pé àwọn ọlọ́pàá ló wà wájú yín. Wọ́n ní kí ẹ gbàgbà wọn sílẹ̀ àbẹ́ fẹ́ kí n fi fọ́ orí yín ni. Ẹ gbàgbà sílẹ̀ jọ. Ẹ dúró bàbá kí ló ṣe yín. ó ti kú nù. ó ti kú. ó ti lọ. ọmọ ilé ńkọ́. ntí ó wò ń bẹ lọ́wọ́ ọmọbìnrin. bàbá ẹ ò sọ èrò ẹ fún mi. nítorí ó fi sọ́dọ̀ di náà ló fi ráyè ẹ padà. Come and do it. At àwọn people are dangerous o. Mommy, Daddy, Daddy, Daddy. Suke, Fake, Suke, Fake. Ó ń ṣe comedy fún wa ni. ó ti rí tiẹ̀ rí nù. Ṣé kò ti ya wèrè báyìí? ẹ ti bá a nù. Look at you, arrest them. ọ̀dà ó ti ya wèrè. Arrest her. You arrest her, let me arrest him. Where are you? Arrest her, let me arrest him. Moroke, something is wrong with both of you. Money, arrest both of them, my friend. Arrest her. Àbíkẹ́, mo kí ẹ pé òkú ti àsẹ̀yìndé dádì ẹ̀. Àti wọ́n fún rẹ gan pé òkú ewu. Sórí ẹni tó jókòó sí apá ọ̀tún ẹ̀ yìí, àwọn la máa ń pè ní Engineer Lade. He is the chairman of one of the NGOs we have in this town. Àwọn náà dẹ̀ gbọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ nípa ikú dádì ẹ̀ àti wọ́n fúnra ẹ̀ gangan. And I'm very sure pé ara nǹkan tí wọ́n fi wá sí ìbá ilé mi nìyẹn. Bẹ́ẹ̀ ni DPO sir, ìmú ní kí wọ́n pè wá so that màá lè rí ẹ one-on-one láti lè bá ẹ sọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí dáadáa kò sí ní tó dùn sí. The whole community, the whole town gbọ́ wọn gbọ́ sí bí àwọn ilẹ̀ burúkú yẹn ni wọ́n ṣe pa dáadáa. But let's thank God ṣá gbogbo wọn náà ti arrest chance ti dá ẹjọ́ kú fún àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ṣe gan ẹ̀yin ọlọ́pàá iṣẹ́ yín ò ní bàjẹ́ ọwọ́ òjì á tún máa lòkè sí. Now, being the chairman of the NGO, now mo decide láti sponsor ní education till the time you finish up, right? Probably maybe you want to do your PhD or ètò bá tó ju PhD lọ àbí bẹ́ẹ̀ kọ́ DPO. Ọpẹ́lọpẹ́ DPO because ọwọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ much about you pé you are this, you are that, pé you are in the university, then you are brilliant and it is okay. And I won't hesitate to do whatever you want. Do you understand? Thank you, sir. No problem. You're welcome. Thank you, sir. Thank you, sir. Àbíkẹ́ má sunkún mọ́. Ẹkún kọ́ ló tún yẹ ẹ́ sìn mọ́. Ó yẹ kó máa rẹ́rìn kí inú ẹ dùn pẹ̀lú gbogbo wọn tó gbọ́ lẹ́nu ẹnjìníà. Sórí gbogbo àwọn ọ̀daràn pátá wọn á kú sẹ́wọ̀n ni. Iye tó jóbìnrin àárín wọn gan tó náà ń ya wèrè. In fact tó ti wà lẹ́wọ̀n báyìí tó ń ṣe wèrè lọ. So cry no more. Ayọ̀ ní tiẹ̀. Okay? Be calm. Everything will be fine. Inú jìyàn ṣe ti rójú ayé bí o. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Ṣé wípé owó ẹ̀jẹ̀ ló ń ná? Ṣòwò ẹ̀jẹ̀ ni. Àwa ni ká kíyè sára o. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Ìfúnra lògùn àgbà ó, lògùn àgbà ó. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Onílé kò bá fura. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Ìjàmbá ṣolè onílé tagiri. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Ìfúnra
fọlá ọlọ́lá tọrọ. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Yorùbá sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn o. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Ọmọ ọlọ́mọ ó ti lọ sí sá. Ṣòwò ẹ̀jẹ̀ ni. Wọ́n fẹ́ ṣe fáin màmá ní ìgboro ayé. Ṣòwò